sẹ́ẹ̀lì àkàyà. Ọba ńlá nìyàn, ẹlẹ́rù nìyí. Gbígbéga nìyàn, ọba tó mọyé ìràwọ̀ o. Ìwọ la ó máa yìn títí láéláé. Títóbi rẹ̀ o, kò lákàwé o. Ọpẹ́ yìí fún baba ńlá bàbá wa. Fún òun nìkan tí ń ṣiṣẹ́ ìyanu. Ọlọ́run kànjàkànjà, Ọlọ́run rìbìtìrìbìtì, Ọlọ́run gbòǹgbòǹgbò, Ọlọ́run kàbìtìkàbìtì. Gbígbéga lórúkọ rẹ, ìyìn ló yẹ fún your name. Bàbá Majesty, Lord God of Majesty, Jehovah. Ọlọ́run yìí lórí gbangba, Ọlọ́run yìí lórí kànjàkànjà, olórí pẹ́pẹ́pẹ́pẹ́, kábíyèsí o. Sọ́pẹ́ Àlàbí lélẹ́yìí, ó pe léyìí ní Ọlọ́run gbangba, Ọlọ́run tó tóbi, the big God. Ẹ mọ̀ pé tí Yorùbá bá fẹ́ sọ nǹkan, wọ́n lámọ́lẹ̀ ní gbangba. Àdùkẹ́ Pẹ́ńkẹ́lẹ́ wọ́ndà kílẹ̀ yìí náà rí sọ. Ọba aláṣẹ lolúwa, ọba aláṣẹ. Bọ́lá Ayọ̀adé ẹ kú àbọ̀ sórí ètò yìí. Àwa gbẹ̀dẹ̀, àwa ṣeré, àwa sọ̀rọ̀, àwa lùlù, ẹ ṣé o. Àdùkẹ́ Pẹ́ńkẹ́lẹ́ wọ́ndà rèé sẹ́lẹ̀ bàbàbàbà. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá o. Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Bó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń gbọ́ wa ni ẹ̀ṣẹ̀ ń rí wa ni ẹ kú àbọ̀. Ẹ̀yin tó yẹ pé ẹ̀ lè ṣe mọ́wàá lójoojúmọ́ ẹ kú àbọ̀. Ẹ ṣé tẹ́ ń bá wa jọ. Ẹ ṣé o. Àdùkẹ́ Pẹ́ńkẹ́lẹ́ wọ́ndà ó ní ọba aláṣẹ. Sáré bàbá the great commander. Ilé ayé wa máa dùn yùgbà. Ó dùn yùgbà. Ó dùn yùgbà. Mo ní ilé ayé wa máa dùn yùgbà. Ó dùn yùgbà. Ó dùn yùgbà. Àní ilé ayé wa máa dùn yùgbà. Ó dùn yùgbà. Ó dùn yùgbà. Ó dùn yùgbà. Ó dùn yùgbà. Àṣeyọrí tí mo ṣe kì í ṣe mí nìkan, ènìyàn pàtàkì tí mo bá rìn ló ṣe mí lóore, mo mọ̀ yẹn. Àṣeyọrí tí mo ṣe kì í ṣe mí nìkan, ènìyàn pàtàkì tí mo bá rìn ló ṣe mí lóore, mo mọ̀ yẹn. Igi kan ò dágbó ṣe rí. Igi kan ò lè dágbó ṣe. Ọlọ́run Elédùmarè náà ló bá wa ṣe orí ètò Ṣọ́wọ́nyá náà láwa o. Tí ẹ bá ń gẹ̀tì wa lọ́wọ́lọ́wọ́, òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́, Ṣọ́wọ́nyá rèé láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Àdùkẹ́ Pẹ́ńkẹ́lẹ́ wọ́ndà lélẹ́yìí ó ní ọba aláṣẹ ẹ gbà bẹ́ẹ̀. Mo fara nura pẹ̀lú àwọn ènìyàn pàtàkì, ẹ ṣé mo dúpẹ́. Orí yín o, orí yín o, mọ́mí wa Mrs. Ọláòṣèbí kan. A pè yín lórí ètò, a wà lórí ètò báyìí, lẹ́yìn ètò a máa pè yín. Ẹ ṣeun, God bless you ma. Ìgbẹ́kẹ̀ má ṣe rágó. Ẹ̀yin tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń join wa ni, mo ní ẹ máa pàdé wa lórí Facebook pages wa, lórí YouTube, lórí Instagram. Ẹyẹ méjì jàṣà, ẹyẹ méjì jádìẹ. Ẹyin ọ̀kín làgbà láwùjọ àwọn ẹyẹ èèlàbà rébò sóńdẹ̀lẹ̀. Inú yìí máa pọ̀ sí i. Ṣé o? Ẹ̀yin tó bá yẹ pé ní Instagram lẹ́wà, Sami Sagbọ́lá yín náà rèé o. Ẹ máa bá wa lò bẹ́ẹ̀.
tó bá yẹ pé píkọ̀ ẹ̀ kọ nísàlẹ̀ a máa wá nǹkan yẹn sí lọ́la ẹ lò ó ẹ bomi lò ó ẹ lò ó bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ wà lórí Samidayo Agboola borí yín o ẹ kú àbọ̀. ẹ̀yin tí wà lórí Dayo Agbomedia Diamond how market ẹ ǹlẹ́. torí aṣíwájú. ẹ̀yin tẹ́ ẹ wà lórí Babalóhùn Travel ni ẹ mọ̀ kú gbàládùnkẹ́. ẹ̀yin tí wà lórí pé lórí Dayo Agboola rédíò TV gan lẹ́yìn jókòó sí mo rí yín ẹ kú àbọ̀. Fẹ́mi Oyèlẹ́yẹ òyìnbó olórin ó mọ̀ kó jọ́ mẹ́ta happy new year bàbá ìdára tó bá tó jọ́ mẹ́ta náà happy new year náà ni ẹ ǹlẹ́ ẹ kú ọdún tuntun 2020. Akin Òkúndé àwọn tí wà lórí Instagram orí yín o ẹ kú àbọ̀. Bọ́lá Ayọ̀adé wọ́n ní ẹ kú iṣẹ́ o àríyá fọ́ọ̀dà ọkọ̀já àbíkíápù àwa náà kọ́ ọ̀bọ Olódùmarè ní yẹ́sìkẹ́lẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. Àdùkẹ́ pẹ́ńkẹ́lẹ́ wọ́n dẹ̀rẹ́ ó pẹ̀lẹ́ ìlọ́ba aláṣẹ enjoyment ẹ̀. èmi gan gbádùn ẹ̀ mú enjoyment ẹ̀. sókòlò bá rí kàdí gòdò sí dèrèbó ẹ̀mí fílẹ̀ náà mọ̀ ń bọ̀. Túndé Àyànyẹmí ẹ kú àbọ̀ sórí ètò. Joseph Olúwaṣọlá Ìsìkáyà mo kí yín o ẹ kú àbọ̀. Ruth Ọlẹ́dẹ̀ Adéjùmọ̀ mo mọ̀ rẹ́yìn náà ṣáàfíà lẹ́wà ẹ kú iṣẹ́ òní o ṣọwọ́ ń yá èésàlàbà. eléyìí mo fẹ́ jù sóde yìí ọ̀rẹ́ Babalóhùn kan àwọn Babalóhùn kan tá a mọ̀ sí bàmíbàmí Bánjí Agúnbíadé bámbàm òun ló pélé jáde ó ní àbígọ́ pikin ọmọ Ọlọ́run ni mí yẹ́sìkẹ̀ mo ní ká máa lò bẹ́ẹ̀ torí pé àwò nígbàwò nígbàwọ́ báwo ò bá gbàwò ń gbàwọ́ ń kọ́ àwò àtẹ àwò àfàyà pẹ́rẹ́gẹ́dẹ́ pragada bàmíbàmí gbòǹsókè àbígọ́ pikin ọmọ Ọlọ́run ni mí ẹgbà. Tell them waiting you be you. I be God beginning, I be God beginning, I be God beginning. Devil no fit do nothing. I be God beginning, I be God beginning, I be God beginning. Ìwọ fúnra rẹ sọ fún wọn tó jẹ́ ọmọ Ọlọ́run lèmi ṣe ọmọ Ọlọ́run lèmi jẹ́ gbà bẹ́ẹ̀. I be God beginning, devil no fit do nothing. I be God beginning, I be God beginning, I be God beginning. Devil no fit do nothing. Hear this. Listen to me, everybody. I be God beginning, devil no fit do nothing. God that answer by fire, he go be my daddy. Come now. All my problem, he go solve them for me. He go to away for my pocket, plenty blessing. God beginning, I beg you waiting you be. I be God beginning, I be God beginning. Ọmọ náà lè ní ṣe ọmọ èṣù kó padà sẹ́yìn. Mo rántí ìgbà tá a máa ń lọ Sunday school nígbà wọn tá a máa ń lọ children's school. Wọ́n ní ta ni yóò pariwo á pariwo ọmọ èṣù ni yóò pariwo. Ọmọ èṣù ni ó bí rárá ọmọ náà lèmi ń jẹ́ yẹ́sìkẹ̀. Ahmed Bislimi borí yín o ẹ kú àbọ̀. Ryan Sharif ṣáàfíà lẹ́wà. Ruth Ọlẹ́dẹ̀ Adéjùmọ̀ wọ́n ní àbí gọ́pìkínì 2 kí ló dé
ẹ̀yin mọ̀ lójú kòkòrò èmi lọ́mọ ọlọ́run jẹ́ bàbá gbóhùn sókè. Allow Satan push you into trouble. God beginning, I beg you waiting you be. I be God beginning, I be God beginning, I be God beginning. I beg you waiting you be. I be God beginning, I be God beginning, I be God beginning. Devil no we do nothing. Biba, God beginning, God beginning. Wave up your hand if you are God beginning. Biba, God beginning, God beginning. Shake your neighbor if you are a God beginning. Biba, God wọ́n ní tó bá yẹ beginning. pọ́mọ ọlọ́run ni ọ́ ìwọ bọ́ nìkejì ẹ lọ́wọ́ If you are God beginning. bọ́ nébù ẹ lọ́wọ́ má bọ̀wọ́ tí lásà fìbà wà ń bẹ̀ o má bọ̀wọ́ tán ti fi gbé nǹkan tí ọ̀dá ọmọ ọlọ́run lèmi abigọ́ pikini abigọ́ pikini abigọ́ pikini devil no fit do nothing yeah. He go to away from my pocket plenty money. God beginning, I beg you waiting you be. I be God beginning, I be God beginning, I be God beginning. Devil no fit do nothing. I be God beginning, I be God beginning, I be God beginning. Devil no fit do nothing. I be God beginning, I be God beginning, I be God beginning. Devil no fit do nothing. I be God beginning, I be God beginning, I be God beginning. Devil no fit do nothing. tó bá jọmọ ọlọ́run ni ọ́ jó ìjó jó ìjó abigọ́ pikini ọmọ ọlọ́run lèmi ń ṣe dámi pẹ̀tù ọláyẹyẹ mo rí yín o ẹ̀dùn àbọ̀ okùn bẹ́tẹ̀ chimze mo rẹ́yìn náà ẹ̀kú àbọ̀ ọmọtúndé bashir ṣàlàáfíà lẹ́wà I can see you yes kẹ́. Listen to me, massive and crew. If you desire orin tẹ́ ń gbọ́ yìí bàmí bàǹjí àkúbíàdé àná bàbá wa mojísọ́lùwà kífẹ́ ń wá òkì délédélé ẹgbà bẹ́ẹ̀. I beg you waiting you be. I be God beginning, I be God beginning, I be God. Bishop Oyedepo waiting you be. I be God beginning, I be God beginning, I be God beginning. Wale Oke waiting you be. I be God beginning, I be. tọ́ọ̀bá wá dárúkọ mi mọ́ wọ́n pa rédíò mọ́ lẹ́nu ó ń dárúkọ wálé òkè ó ń dárúkọ Oyèdépò ó ń dárúkọ Adébóyè ó yá dárúkọ èmi náà. I be God. Pastor Ashimo Lowo waiting you be. I be God beginning, I be God beginning, I be God. Baba Adeboye waiting you be. I be God beginning, I be God beginning, I be God beginning. Bankers waiting you be. I be God. ṣé ẹ rí i pé kó ìdákọ̀ mi wọ́n pa mọ́ lẹ́nu ní ìsìn. Engineer waiting you be. ó pè mí o ẹnjìníà wẹ́ní yù bí orí yọ ẹ́ help remove you. abigọ́ bikini ọmọ ọlọ́run ní bí èṣù ò lè ṣe anything. I be God beginning, I be God beginning, I be God beginning. Devil no fit do nothing. I be God beginning, I be God beginning, I be God beginning. Devil no fit do nothing. abigọ́ bikini devil no fit do nothing ọmọ ọlọ́run ní mí kò sóhun tẹ̀sù ó ṣe mo tẹ̀sù mọ́lẹ̀ àní o tẹ̀sù mọ́lẹ̀ yes ó yá tẹ̀sù mọ́lẹ̀ mo ní kó tẹ̀sù mọ́lẹ̀ yes àánú ẹ̀ ṣe mí tọ́ ọ̀ bá wọ bàtà tó le kókókó tó ń rè tẹ̀sù mọ́lẹ̀ torí pé ní o tẹ̀sù mọ́lẹ̀ your mercy streaming Stephen Ọláyínká ẹ̀kú àbọ̀ mórí yín Lẹ́kan Ògúnwùsì bó ní iṣẹ́ àfíà lẹ́wà àmúrẹ́yìn náà ẹ̀kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa yín Lẹ́kan náà ẹ máa share rẹ̀ ẹ máa start watch party ẹ̀yin tẹ́ wà lórí Instagram náà ẹ má bínú pé n ò rórúkọ yín pè torí pé kíní wọ́n reflect sí mi lójú mi tọ́wọ́ àwọn ẹ má bínú wọ́n pè yín tọ́ba ti lọ́la wọ́n wá nǹkan kan tá a fi máa rí yín I can see you I can see you sísọ I can see so see you I can see you Àtinúkẹ́ Olúwakẹ́mi Adéròmú mo mọ̀ rẹ́yìn náà ẹ̀kú àbọ̀ Tóyìn Àtàndá bò ní ṣàfihàn lẹ́wà ẹ̀kú àbọ̀ sórí ètò wa abigọ́ pikini orin bámbà lẹ́gbọ́n yẹn orin bàmí mo ti dé sango bàmí mo ti dé mo ti ẹ̀ ń wá kan lára àwọn orin tó kọ́ ní èdè Àkúrẹ́ dẹ̀jí mi fífọ̀ mọ́ àbí èdè Àkúrẹ́ dẹ̀jí mi fífọ̀ mọ́ ńgbà téèyàn bá kó l'Àkúrẹ́ tó lọ Èkó tó wá padà dé lọ́sẹ̀ kejì tí ò wá lè sọ èdè Àkúrẹ́ mọ́ tó wá ń sọ èdè Àkúrẹ́ yẹn mọ́ Èkó èdè Àkúrẹ́ dẹ̀jí mi fífọ̀ mọ́ kí ni ìtumọ̀ rẹ̀ ó ní èdè Àkúrẹ́ yẹn kò lọ lẹ́nu mọ́ ó dàbí bọ̀dá mi kan ni tó kó kínní oko mọ́rọ̀ oko gbẹ̀ mọ́rọ̀ ẹ̀yin ẹ bá gbélé yìí
ẹjá jù síta ẹjá jù síta pásítọ̀ Fẹ́mi Fẹ́ńdà ló gbé jáde ara àwọn instrumental tó yẹ pé tẹ́ bá ń lọ síbi iṣẹ́ ẹ máa ṣá sínú mọ́tò yín kẹ̀dọ̀rà máa drive lọ kó máa lọ bẹ́ẹ̀ ẹgbà ìkànnì. ó máa mú ṣeré Jésù gbà mí Benjamin mo rí yín o ẹ kú àbọ̀. bẹ́ẹ̀ bá ń lọ síbi iṣẹ́ láàárọ̀ ẹ̀yin ẹ ju orin sí nínú mọ́tò yín kẹ́ ẹ máa tẹ mọ́tò lọ kẹ́ ẹ máa ṣẹ́ lọ kó máa robé àwọn ẹtì ẹni mọ̀gbàtà ẹ máa débi iṣẹ́ bóyá pẹ̀ ń padà bọ̀ lé náà ni ẹ ṣá sí kẹ́ra máa tẹ́ lọ sàlàbà. èlì kàbíkàbí tùrìáyà kùrìkódé màtúndàrí kàyà ẹ̀mí ní sùúrù náà mò ń bọ̀. tó bá yẹ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wọlé ní sórí ètò wa ètò Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agboola rédíò TV Baltimore la fi kalẹ̀ sí o nípínlẹ̀ tó ń jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà Babalonta digital studio láti film live to the world ló jẹ́ ká ẹ mọ́ rí wa káàkiri àgbáláyé ẹ pàdé wa lórí Facebook lórí àwọn pages yìí Samis Dayọ̀ Agboola ẹ̀ṣẹ́lẹ́ ní Babalonta ẹ̀ṣẹ́ méjì Dayọ̀ Agbo Media Diamond ó mọ̀ di mẹ́ta Dayọ̀ Agboola rédíò TV ó wá di mẹ́rin lórí Instagram wà yìí o ẹyọkan la fi transmit lọ́wọ́ yìí mẹ́ta la máa ń lò ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ lónìí tẹ̀ ń wò wá yìí ẹyọkan là ń lò ẹ̀yin ẹ lọ sí Samis Agboola lórí Instagram ẹ máa rí wa live and direct bá a ṣe ń jáde yìí bẹ́ẹ̀ náà là ń wọlé yẹ́sìkẹ̀ ẹ̀rẹ̀ pàdé wa ń bẹ̀ tó bá jẹ́ orí YouTube wà yìí o ẹ lọ sí Babalonta TV tàbí kẹ́ ẹ lọ sí Dayọ̀ Agboola TV channel méjìlá lórí YouTube ibẹ̀ náà láti dá sí láwùjọ bẹ́ẹ̀ ṣe ń wò báyìí Babalonta TV ni lẹ́yìn ètò tán Dayọ̀ TV Dayọ̀ Agboola TV ni lórí Google wa ń kọ́ ẹ wá lọ dánlóòdù Dayọ̀ Agboola rédíò ó wà lórí Google Play Store ẹ dánlóòdù ẹ sórí fóònù yìí kẹ́ máa gbọ́ wa 24 hours bákan náà ẹ dánlóòdù Dayọ̀ Agboola TV ó wà lórí Google tàbí ẹ̀yin ẹ̀ tiẹ̀ táìpù Dayọ̀ Agboola ẹ̀yin kan táìpù ẹ̀ sórí Google yóò gbé everything tẹ́lẹ̀ mọ̀ nípa iléeṣẹ́ wa yóò gbé jáde wọ́n bá dòwò pọ̀ o ẹ fẹ́ ṣèpolówó ọjà ni ẹ fẹ́ ṣe ìnáwó ni ẹ fẹ́ ṣe òkú àgbà ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ ni ẹ fẹ́ ká ṣe pákéjì fún yín lóye pé kò sí irú ẹ̀ kò sí irú ẹ̀ kò sí tá ti ń dánrú ẹ̀ wò no radio station no television station náà ti ń dánrú ẹ̀ wò pákéjì tá a máa ṣe fún yín lówó pọ́ọ́kú ẹ wò ó nígbà báyé tàn yín kó mọ̀ wò pé kíwà ló dé kíwà lọ́ fà á what can fà á what shall it become ẹ̀yẹ dán wa wò trial will surely convince you kò ní confuse yín o a trial will convince you ni ẹ wá dán wa wò lẹ́ẹ̀kan Pásítọ̀ Fẹ́mi Fẹ́ńdà ẹ tún gbóhùn sókè ń bọ̀. ẹ ṣe Ruth Ọládé Adéjùmọ̀ àrọ́wọ́ yín àdúgbò yẹn ń juwọ́ wébúwébú ẹ̀lẹ́ bóyá ẹ fẹ́ photographer tó tún ẹ̀ máa kílìnì ẹ kàn sí wa pé nọ́mbà tẹ́ ń wò lórí ìwòran yín yẹn o bóyá fídíò lẹ fẹ́ tí ò ní gun yín lápá ẹ pè wá lórí nọ́mbà tẹ́ ń wò yẹn bóyá ẹ̀yin fẹ́ kẹ́tìrà nílé pé oúnjẹ àdídùn táwọn èèyàn ó tún gé ka wọn jẹ ẹ̀yin ẹ pè wá sórí nọ́mbà yẹn tó bá jẹ́ dẹkọrétọ̀ lẹ fẹ́ tó máa bá yín dẹkọrétì bí tẹ́lẹ̀ fẹ́ ṣènáwó ẹ pè wá sórí nọ́mbà yẹn ó jẹ́ MC tó kójú owó tí ó pa ọmọdé tàgbà lẹ́rìí ẹ pè wá sórí nọ́mbà yẹn bó jẹ́ alága àdúró lẹ fẹ́ ni àbálága àjókòó ìwọ́n tó fẹ́ sí mọ́ ilé ọkọ ẹ pè wá sórí nọ́mbà tẹ́ ń wò yẹn ohunkóhun tẹ́ bá fẹ́ event planning ẹ pè wá láìpẹ́ láì jìnnà àwọ̀ yàrá kéde wa lọ ẹ rè wo àwọn nǹkan táwọn èèyàn ti fi ránṣẹ́ mo mọ̀ pé yìí náà enjoyment wa báwa náà ṣe ń enjoy yín Pásítọ̀ Fẹ́mi Fẹ́ńdà ó tún dà.
káàbọ̀. Welcome to our show. Ẹ kú àbọ̀. Orin eléyìí tẹ́ fẹ́ gbọ́ yìí, Mariel Akínbóyè, òun ló kọ. Mariel Akínbóyè tí gbogbo yín mọ̀ sí Èmi Ó Kọrin. Òun ló kọrin eléyìí. Ẹ mọ̀ wò pé lónìí orin tó kọjá bìkíápù là ń bá yín tù sóde. Yẹ́sìkẹ̀ ó lè kú sùtàlíkà. Gbà bẹ́ẹ̀. Mariel, ọyọ ẹ wọlé. Ó dà. Wọ́n kọrin hallelujah. Ní Mariel báyẹn ń kọ ti èmi náà máa kọ tèmi. Orin ọpẹ́ ni ló tutù out. Èmi ò kọrin, èmi ò kọrin, sàrò ọjọ́, ọba ń ṣàrà yìí. Mo kọrin mo rá bàbá sọ́ba ìnífẹ̀kùn. Orin kàbìtì tó ti ṣe, tẹnu mi kò lè ròyìn. Emmanuel Ìdòwú, mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò wa. Orin kàbìtì tó ti ṣe, tẹnu mi kò lè ròyìn. Èmi gan kọrin mo rá bàbá sọ́ba ìnífẹ̀kùn. Fóore kàbìtì tó ṣe nínú ayé mi, yẹ́sìkẹ̀. Hallelujah bàbá God, ẹ ṣeun, Ọlọ́run ẹ ṣé. Tó péye, ṣe nípa ipá, kì í ṣe nípa tagbára, nítorí tirẹ̀, mo máa ti já ṣẹ́gun lọ, bí kò ṣe tirẹ̀, níbo ni ń bá wọn. Bí mo bá ní kìkìdá. Tanra wa bí n bá ní kìkìdá àwọn òtí ẹ̀ lè lò tán. Ẹyọ kan yóò tí mo ní gan ẹ̀mélòó mo níbi Olúwa, ìwọ tó ń wò mí. Èmi ìbálẹ́gbẹ̀rún ahọ́n fún yín olùgbàlà, ẹ jẹ́ mọ́ tanra yín. Ahọ́n kan tó o ní ń kọ́ kí ló fi ń ṣe? Ṣé èyí pé o fi ń bá tọmọlàkejì jẹ́? Ṣé èyí pé o fi ń kó báwọn èèyàn? Tọ́lọ̀ bá fún ẹ ní ẹgbẹ̀rún ahọ́n kọ́, ayé bàjẹ́ nù. Àwọn kan yóò tá a ní ìyẹn jáde Olúwa, ẹbí àríṣe kan rẹ fáwọn èèyàn wa, ẹ jáde sọ̀rọ̀ rẹ nípa àwọn èèyàn wa, ẹ má fi bà tàwọn èèyàn jẹ́, ẹ má fi sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. Sàlà bàbá. You are some wonder. You've been my father. Ọba mi tún sókè ti pẹ̀tẹ́lẹ̀. You've been good to me. You deserve my praise. Ọlọ́run nìkan ni àtọ́pẹ́ tọ́ sí. Kábíyèsí alágbára tó fara tì bí òkè. Awúyẹ gẹ́gẹ́ má ṣe é gbé. Ọba mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Yẹ́sìkẹ̀. Chineke Ndima, Olúwa dára ló ń jẹ́ bẹ́ẹ̀. The Lord is good. Agbára, mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò.
tó bá yẹ pé ẹsẹ̀ ń jọ ẹ̀ wá ní lórí Instagram ẹ bá wà lóbẹ̀ lónìí ọkọ̀ orílẹ̀ àbí a máa wá nǹkan ṣe sí i a máa tọ̀nù ẹ̀ a máa rotate ẹ̀ ẹ bá wà lóbẹ̀ lónìí ẹ kú ẹ̀bọ̀ lọ́kùnrin lóbìnrin ẹ wò ẹ já múra láti wọ yàrá kéde wa kẹ́ ẹ lọ wo táǹtà ẹ mọ̀ pé àwa náà ni gbogbo kéde yín ẹ mọ̀ pé àwọn ò lè já mọ̀ gbé gbogbo àwọn tó ti mú kéde wá àwọn tó ti mú ṣe ọwọ́ wá ẹ já bá wọn dúró de all right let's go there. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rì wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ ẹ̀ tí ń retí Sówónyá yóò máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà méje alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìṣètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣí ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́ngbọ́n akọ́sí Sówónyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wà pájù. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. my gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola Radio TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola Radio TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting domi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Gbogbo yín pátá ẹ kú ìyànjú, 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 Adéyànjú wà ládé. Àmì Ọlọ́run Adéyànjú wà ládé o. Ọlọ́run Adéyànjú wà ládé o. Adéyànjú wà ládé o. Bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò. Àì tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. Irú wọn là á kí pọ́kú ìyànjú. Nítorí ọwọ́ alápọn la ó mú sanra. Òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. Ọlọ́run ọba ni kó déyànjú wa ládé. Ní gbogbo ọjọ́ Àlàmísì Thursday. Ní agogo 4 ìrọ̀lẹ́. 4 p.m. Ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. Ìbíyẹmí ọmọ Òrówọlé AIJ. Lórí ètò yín ètò wa. Ẹ kú ìyànjú. Ètò tí gbogbo ayé ń gbóríyìn fún. Lórí Dayọ̀ Agboola Radio TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí. Ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. Ọlọ́run Adéyànjú wà ládé o. Adéyànjú wà ládé o. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh. Babalonta Production, the ultimate in audio visual. Baba
Babalonta Production, the ultimate in audio video. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò láyọ̀ká lẹ́tọ̀ ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì ó ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbáládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lé mi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lérí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ o àyọkàrè 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 Ọláìdédé. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́ ò ti máa jẹ̀gbáládùn ètò. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Every Monday ti Friday látọjọ́ Ajé dọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yá yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbájẹ́ olówó ọjà tàbóhunkóhun ẹ pè Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yá yìí o ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́bù gbájẹ́. ẹ wo Sọ́wọ́nyálẹ̀tò náà ètò tó ń da tẹ́gùn láàmú Sọ́wọ́nyálẹ̀tò ètò yẹ pé ẹ̀ ń gbọ́ káàkiri àgbáláyé Dayọ̀ Agboola rédíò TV ni o Babalonta Digital Studio níbẹ̀ láti ń dá káàkiri àgbáláyé tẹ́ ti ń gbọ́ wa màmá wí pé kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán àfẹlẹ́tẹ́jẹ́ ó bá tẹnu ẹ̀ jáde àgbàlẹ̀tù ńkọ́ ọmọdé làwó àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwa làgbà ẹ wá polówó ọjà yín o mo ráwọn èèyàn wa tán wọlé ń gbàtà sáré lọ sí yàrá àkéde kúnlé ìbíkúnlé bó o ní ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín Lydia Olúkọ̀yà mo rẹ́yìn náà òun ò lè fojú pa yín rẹ́ bàbá wa Olúwaṣẹ́gun Olúwaṣọgbọ́n ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ṣáàfíà lẹ́wà ẹ kú àbọ̀ yẹ́sìkẹ́ yẹ́sì Colombia yẹ́sì korobo tó bó ṣe ń lọ náà nìyẹn ẹ wo ànírọ́jọ́ mú olóko ànírù jù báyìí lọ lórí ètò lónìí torí tẹ́ bá wojú aago ẹ rí i pé ó ti di 2:54 aago mẹ́ta náà ló yẹ ká round up bí ìṣẹ́jú mélòó náà la ní lórí ètò ẹ kàn jẹ́ sáré ju orin kan sórí ètò sí kẹ́ ẹ tún bá wa enjoyment ẹ̀ kẹ́ ẹ bá wa lò bẹ́ẹ̀ kẹ́ ẹ bá wa ṣàṣì kẹ́ ẹ bá wa gbùlù bẹ́ẹ̀ ẹ jẹ́ sáré ju orin yẹn orin praise ni Dáre David ní orin praise orin ọpẹ́ ẹ dà.
mo ní ọpẹ́ la fi bẹ̀rẹ̀ ọpẹ́ náà la fi máa ẹ̀ǹdì ẹ̀ oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ tó jẹun tí ọ̀fọ́ bọ́ ẹ tó jẹun tí ọ̀ṣẹ́wọ́ òun náà ṣeun wọ́n máa wí pé ẹ bá bómi ìṣẹ́wọ́ o ó bó oúnjẹ ẹ bá bóde ọ̀fẹ́ ńkọ́ òun náà bá dùà ẹ tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹ̀yin ẹbẹ̀rẹ̀ watch party ti yín ó máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà ni ẹ̀yin ẹṣẹ́ rẹ̀ ó máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà ni ẹ jẹ́ pàdé lórí YouTube channel wa Babalonja TV àti Dayo Agboola TV ojútẹ́ fún omi ọmọ ní fọ̀ etí tẹ́ fi gbọ́ mi ò ní di àwa lámọ̀ wá ò ẹ̀yin lámọ̀ bá ẹwẹ́ ẹtí jẹ́ pàdé lọ́la òsè ìyẹn jẹ́ pàdé nílé aago kan náà lórí ètò Sówónyá nírọ̀lẹ́ òní Tuesday Pastor Adéẹ̀sán ó pọ̀ lórí ètò ẹ má gbàgbé ẹ o ẹ jẹ́ pàdé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìgbàdàn máa pàdé mọ́mí wa wọlé o mórí yín mọ́mí tíá màmá wa Olúbámikẹ́ Dúródọlá èèwọ̀ lè fojú pẹ̀yìn náà rẹ̀ mórí yín ẹ kú àbọ̀ sórí ètò ṣáà fi àlẹ́ wa God bless you ó dìgbà kan náà ó dàbọ̀.